ó take me time kí n tó ṣe practice ohun tí mò ń sọ yẹn rí pé tó ní sàn tí mò ń sọ kì í ṣe tèmi mo lọ lè rẹ́ǹtì rẹ̀ ńlò òkè ni mọ́mì wàhálà làwọn èèyàn wọn láìkì èyí sì gbọ́dọ̀ jẹ́ kí social media ó sinmi mo fẹ́ jẹ́rìí àmọ́ social media níbẹ̀ ṣe ń wo mi mọ́ mi o èyí tí n bá sì ti ṣe mo fẹ́ kẹ́ ẹ máa bá ń follow rẹ̀ èyí tí mo sì ti ṣe ó ti dá wàhálà lẹ́lẹ̀ pé tí wàhálà ò bá ṣẹlẹ̀ lórí social media kò ní kàn yín kẹ́yìn ó pè mí kọ́kàn yín máa bá mi. Will you shut that thing you call a trap? So gbogbo àwọn èèyàn tó ń tag mi lórí social media tó ń pè mí lọ pè mí bọ̀ so òótọ́ ọ̀rọ̀ ló ń sọ. Yeah, Mom, I just want you to understand the fact that tí industry bá ti tutù díẹ̀ èèyàn gbọ́dọ̀ lọ wá ọmọ jàgídíjàgan ọmọ onígànfẹ́ tọ́gà bí oníwàhálà kan tó máa bẹ̀rẹ̀ wàhálà ìdààmú àdúgbò ti wà nú àwọn olórin èmi náà fẹ́ jẹ́ ìdààmú social media and that is why I cause this gbege every traffic pẹ̀lú bóyá pọ̀ ẹ wo bí àwọn blogger oríṣiríṣi bóyá blog mi bóyá bẹ̀rẹ̀ sí ní pariwo mi tí mi bá dá wàhálà lẹ́ social media wọn ò ní tag